Okpebholo àti ẹnìkejì rẹ̀, mínísítà àná fún ètò ẹ̀náwó àti ààtò lórílẹ̀‐èdè Nàìjíríà Prince Clem Agba ní àwọn ò gbà lórí ọ̀rọ̀ eléyìí, wípé àwọn ò gba ilé ẹjọ́ lọ ní pé àwọn làwọn jáwé olúborí. Wọ́n ní àwọn jáwé olúborí ní inú ètò ìdìbò, wípé ẹ wo gbogbo tí wọ́n sọ kò sọ̀rọ̀ ńbẹ̀, àwọn làwọn jáwé olúborí. Ní ọ̀rọ̀ bá di bóòlọ ìyá mi ni ọba di yánpọnyánrin nínú ọ̀rọ̀ ń gùn gan jàre. Ẹ lọ ní ìwé ìròyìn The Nation níbi tí wọ́n ti kọ tí àwa ti kà á. Ó káre àárọ̀ yìí sáré mú wọn. Jẹ́ sáré jó méjì àbẹ́yọ̀kan yìí mọ́ o. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti nawọ́ mú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 4, wọ́n sì gba nǹkan ìjà òbítíbitì lọ́wọ́ wọn. Ìwé ìròyìn The Nation ló kọ láàárọ̀ yìí. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti fi gbóró òfin gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 4 pẹ̀lú àwọn adigunjalè tí wọ́n ń da omi àlàáfíà ìjọra Bádíràwú àti Abúlé Adó ní ìpínlẹ̀ náà. Àwọn afurasí yìí ni wọ́n pe orúkọ wọn ní Máyọ̀wá Ṣítù ẹni ọdún 29, Jamiu Alárápé ẹni ọdún 26, Basiru Monsuru ẹni ọdún 29 àti Lekun Akíntúndé ẹni ọdún 29 ni wọ́n fi ojú wọn hàn ní àárọ̀ ọjọ́ 16 oṣù kejì ní aago 8. Ọlọ́pàá tó fi ojú àwọn afurasí yìí hàn ló sọ báyìí wípé àwọn gba ìbọn ìléwọ́ ìbílẹ̀ 2 lọ́wọ́ wọn, ta ìbọn, fóònù 8 àti àdá ajáre kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀. Agbẹnusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé òtítọ́ ni ọ̀rọ̀ yìí àti wípé àwọn ò fojú wọn balẹ̀ ẹjọ́ lẹ́yìn ọ̀sọ́kà. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí. Facebook làwọn kan ti kí wa, wọ́n ní ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run yóò kúkú ṣàánú wa, orílẹ̀-èdè Nàìjíríà yóò sì yóò túṣẹ́ ní. Ó tán bẹ̀ wọn àbókù. Ó ti tán yà yín. Jẹ́ ń sáré jó eléyìí mọ́ kó tó di pé a sì ojú òṣù kalẹ̀. Béèrè ọ̀nà lọ́wọ́ àwọn aṣíwájú rẹ kó tó pẹ́ jù. Àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n gba ààrẹ Tinubu lámọ̀ràn. Ìwé ìròyìn Daily Post ló kọ. Bí ìṣòro ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe dẹnu kọlẹ̀ pátápátá yìí bí ọ̀pẹ tíná mú, ìṣòro ètò ààbò náà kò dúró déédéé. Bẹ́ẹ̀ ni ọ̀kan òjọ̀kan oríṣiríṣi ìṣòro ló bo orílẹ̀-èdè Nàìjíríà dẹnu. Èyí ló fà á tí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi pohùn òkè sọ̀rọ̀, tí wọ́n sì ń gba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn wípé kó béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ọ̀gá rẹ̀ tí wọ́n ti ṣe ìṣèjọba bíi ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́, Goodluck Ebele Jonathan tí wọ́n ti jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí. Àwọn ọ̀dọ́ náà ní ààrẹ Tinubu tí ó wà lórí kó má bàa kùnà àti wípé ó ti kọ́kọ́ já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Nínú ìwé kan tí adarí àwọn ọ̀dọ́ PDP ọ̀hún tó buwọ́lù, Usman ní ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ṣe ìjọba ní ó lo ọdún 7 lórí ipò ààrẹ. Wọ́n nígbà tí ààrẹ Muhammadu Buhari tó wà lórí ipò ó ń bo ẹnu àti pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP. Tinubu náà bí ààrẹ Muhammadu Buhari ṣe ń ṣe, wọ́n ní eléyìí kò lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó ní ìlọsíwájú àti ìdàgbàsókè. Wọ́n ní kó béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ọ̀gá rẹ̀ tí wọ́n ti ṣe ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. Ká sí ojú òpó kalẹ̀ bọ́yá rèé ìpínlẹ̀ 08068735583 nínú ojú òpó tí ọ já sínú olùwáhà yìí. Ẹ já sí àwọn ìròyìn tí a ti kà láti mọ dúró de nígbà tá a bá mọ dúró de ká tó gbà. Ibẹ̀ ni Adéwùnmí Adédèjì lójú òpó Facebook ní ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ, yóò dára fún yín àmì o. À ń gbádùn yín